ṣé ìgbàgbé pólóyè Akíntọ́lá ti faramọ́ pé kí wọ́n fọ̀hún yọ gẹ́gẹ́ bí igbákejì adarí ẹgbẹ́ òṣèlú Action Group àmọ́ tó fárígá pé wọn ò lè yọ òun gẹ́gẹ́ bí olóòtú ìjọba látàrí bí wọn ti ṣe fún òun láǹfààní láti lọ́dún agbára òun wò nílé ìgbìmọ̀ asòfin ìwọ̀ oòrùn. ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ilé ìgbìmọ̀ asòfin bá fìwé ránṣẹ́ sẹ́ni tí ń ṣe gómìnà ìwọ̀ oòrùn nígbà náà Ọbaṣà Adésọjí Adérẹ̀mí pé wọn ò sí lẹ́yìn Akíntọ́lá mọ́ tí wọ́n sì rọ̀ pé kó lo agbára tó ní lábẹ́ òfin láti fa Akíntọ́lá yọ. lòun náà bá ṣe bẹ́ẹ̀ látàrí bí section 33 subsection 10 ṣe là á kalẹ̀ pé gómìnà ní àṣẹ láti lè fa olóòtú ìjọba yọ. níwọ̀nba ìgbà tí kò bá ti ní àtìlẹyìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ilé-ìgbìmọ̀ asòfin ìwọ̀ oòrùn ní ẹgbẹ́ òṣèlú Action Group bá yan Alhaji Dauda Adégbèrú gẹ́gẹ́ bí olóòtú tuntun. bákítọ́lá ṣe gbalẹ̀ ẹjọ́ gíga ìwọ̀ oòrùn lọ rèé ó ní kílẹ̀ ẹjọ́ bá òun dá gómìnà lọ́wọ́ kọ́ láti máa yọ òun. ìgbà tílẹ̀ ẹjọ́ gíga ìwọ̀ oòrùn rí pẹ́jọ́ tó wọ́n lẹ̀ lágbára gbáà ló bá taari wọn sílẹ̀ ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè yìí ìyẹn Supreme Court tí ń bẹ nílùú Èkó. ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè bá dá Akíntọ́lá láre ó ní bí wọ́n ṣe fà á yọ kò bófin mu kákítọ́lá padà sí ipò olóòtú ìjọba ìwọ̀ oòrùn. ní Dauda Adégbèrú tóun ti kọ ìbámu ní Living Council tí ń bẹ nílùú London. ṣé ìgbàgbé pé ẹjọ́ tí wọ́n bá dá ní Supreme Court nígbà náà kì í ṣòpin ẹjọ́ wọ́n ní láti dé Living Council kó tó di pẹ́jọ́ máa kú sáké ó máa kú sóko látàrí pé Nàìjíríà ò tí ì dìde lómìnira nígbà náà. ní Living Council Alhaji Dauda Adégbèrú tóun ti kọ ìjáwé olúborí látàrí bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ pé ìyọninípò Akíntọ́lá tóun ti fi Dauda Adégbèrú jẹ́ bófin mu ní Premier bá di méjì. ẹ̀wẹ̀ Dauda Adégbèrú nílò ìbò dìbìlàwà lẹ́yìn ẹ̀ látọ̀dọ̀ ọmọlẹ́gbìmọ̀ asòfin ìwọ̀ oòrùn ni wọ́n bá mọ́jọ́. lọ́jọ́ náà ohun gbogbo ti ń lọ ní mẹ̀lọmẹ̀lọ kó tó di pé ọmọlẹ́yìn Akíntọ́lá dé tí wọ́n wá da gbogbo nǹkan rú. ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá tí wọ́n fi ìbọn tajútajú tú gbogbo wọn ká. ní Adégbèrú tó ń ta Akíntọ́lá bá kọ̀wé ẹ̀hónú sẹ́ni tí ń ṣe olóòtú ìjọba àpapọ̀ ìyẹn Tafawa Balewa lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀. kò pẹ́ kó jìnnà lọ ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tún parapọ̀ láti túbọ̀ náà dì. àmọ́ kàkà kéwì àgbọ̀ndẹ̀ kòkòkò ní ilé làwọn ọlọ́pàá bá tútù wọn ká fúngbà kejì. ìgbà tó dọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 1962 ẹni tí ń ṣe olóòtú ìjọba àpapọ̀ nígbà náà Alhaji Tafawa Balewa kéde ìlú òfararọ lápá ìwọ̀ oòrùn níbi ìpàdé pàjáwìrì àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àpapọ̀. Làwólọ́wọ̀ bá fárígá ó takò ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ látàrí bí rògbòdìyàn náà kò ṣe kọjá ilé-ìgbìmọ̀ aṣòfin ìwọ̀ oòrùn tí gbogbo ìlú sì ń bẹ lálàáfíà. ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ kọtí ọ̀gbọ̀n ìṣọ́ra Awólọ́wọ̀ wọ́n buwọ́lùwé tó kéde ìlú òfararọ lápá ìwọ̀ oòrùn tí wọ́n sì gbé ìgbìmọ̀ olùwádìí tóun ti ṣàkóso kalẹ̀ lábẹ́ ìdarí Moses májẹ̀kódùnmí láti náwó gan gbogbo ẹni tó bá lọ́wọ́ nínú rògbòdìyàn náà. ohun àkọ́kọ́ tí májẹ̀kódùnmí ṣe ni fífòfin de Akíntọ́lá Dauda Adégbèrú Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti Rẹ̀mí Fani Káyọ̀dé. lẹ́yìn oṣù méjì ni wọ́n tú òfin tí wọ́n fi di Akíntọ́lá tóun ti kọ ẹ̀ nígbà tí Adégbèrú tóun ti kọ ẹ̀ sì ń bẹ lábẹ́ ìdí òfin. Nigeria my country. dókítà májẹ̀kódùnmí gbé ìgbìmọ̀ olùwádìí kan kalẹ̀ lábẹ́ ìdarí adájọ́ àgbà Ayọ̀dọ́lá Coker láti tọpinpin iléeṣẹ́ ìdókòwò Odùduwà Investment Company. nígbìmọ̀ náà bá fẹ̀sùn ìṣòwò mọ̀kùmọ̀kù kan Awólọ́wọ̀ tọ̀ntàn ọmọ ẹgbẹ́ òṣèlú Action Group tí wọ́n sì dá Akíntọ́lá tóun ti kọ ẹ̀ sílẹ̀. nígbìmọ̀ náà bá tún ṣe kíni ẹ jẹ́ á pàdé lọ́sẹ̀ tí ń bọ̀. nígbà kan rí once upon a time Oyèdélé Ìgbàlọ́lá ọmọ Oyèkánmi lórúkọ tèmi.